البارز أنواره يتلالى وشموسون والعلا تتعالى الله البارز قد نال بين العالمين الله نمنا له القالي فنال وصالا البارز إن خدت في أوصافه آتي بما لم يتأل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك على الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين آمين يا الله يا مجيب الدعوات. وأنت لكل الناس نور ورحمة فأنت لكل المرسلين إمام. ìkàlẹ̀ ọlọ́run gbogbo ẹni tí ọlọ́run bá ń dún lára rẹ̀ dáadáa kó bá ní Allahu Akbar. وأنت لكل الناس نور ورحمة. ṣé nẹ́tíwọ̀kì wà lọ́dọ̀ tẹ̀yìn àbí ó yẹ gbọ́dọ̀ tóbi kó rìnlẹ̀ dáadáa. فأنت لكل المرسلين إمام. fóònù tí nẹ́tíwọ̀kì tiẹ̀ bá kún jù òun ni ó rí recharge card ọ̀fẹ́ jẹ. وأنت لكل الناس gbogbo wa tá nábì bá ń dún lára rẹ̀ bá yorùbá nábì dáadáa kó rìnlẹ̀. نور ورحمة. ọmọ ẹ̀yin ya wa lẹ là nábì ẹnìkan kò lè wí nìyí bí yún ẹ yorùbá nábì dáadáa kan jẹ́ ká. فأنت لكل المرسلين إمام. وأنت لكل الناس نور ورحمة. ìkàlẹ̀ àwọn àgbàlagbà. فأنت لكل المرسلين إمام. kí n tún dùn ún wọlé kalẹ̀ dáadáa ná. وأنت لكل الناس نور ورحمة. فأنت لكل المرسلين إمام. وأنت لكل المرسلين إمام. وأنت لكل الناس نور ورحمة. فأنت لكل المرسلين إمام. وأنت لكل المرسلين إمام. وما فقد المادون مثل محمد. وما فقد المادون مثل محمد
ولا مثله حتى القيامة يفقد ولا مثله حتى القيامة يفقد يموت سيدا من أحب محمدا يموت سيدا من أحب محمدا يموت زكيا من أقر محمد يموت زكيا من أقر محمدا nǹkan tẹ́lẹ̀ òun náà ni o máa tú wìzó. وما فقد المادون مثل محمد ولا مثله حتى القيامة يفقد وما فقد المادون مثل محمد ولا مثله حتى القيامة يفقد وأنت لكل الناس نور ورحمة وأنت لكل الناس نور ورحمة وأنت لكل المرسلين إمام وأنت لكل المرسلين إمام. ṣé jòkó ti balẹ̀ padà. Inshallah. ìdákẹ́ náà ẹ ti ń wí láti bẹ̀ kan kí n wá lọ́sì. ṣé a ti padà calm down àbí. kìí ṣe olórí ibú nìkan náà ń pè ní ìdààmú àdúgbò. bí ìràwọ̀ náà bá tó ìràwọ̀ yóò dàlú láàmú yóò disturb gbogbo ayé. bí n tó bá kàǹkà bá wọlé kíní náà ó bìzàbìzà wá látọwọ́ ẹ̀yìn wa. وأنت لكل الناس نور ورحمة. ìta wa ń bí ẹsẹ̀ wá fúlù yẹn báyìí. نور ورحمة وأنت لكل المرسلين إمام. bàbá wa gbà láàyè yìí. أدام الله حياته. bàbá wa alájí àgbà. أدام الله حياته رحمه الله تعالى. ọlọ́mọsá jẹ́ rí bàbá pẹ́. آمين. ọlọ́mọsá jẹ́ pẹ́ fún wa. آمين. ayé àwọn àgbàlagbà lẹ́wà. ọlọ́run ọbẹ̀ sì gbé ọmọdé sáyé àgbàlagbà. àṣìwí ni pé ọlọ́run rí ọlọ́mọdé ó wá gbẹ́rú àgbà fún ọ. ọlọ́run ọbẹ̀ sọ bá a ká o. ọlọ́run ọbẹ̀ yìí sì wúwa ìkà. ẹni ọlọ́run bá pè lágbà látọ̀dọ̀ ẹ̀ náà ni ó gbó sípò àwọn àgbàlagbà. mọ́sá wọlé abọ́lọ̀ ń ṣètò látànáwá níjẹ̀ta lẹ́nìí. èní wá ń jẹ́ àmọ́ pé ọ̀la ó tún wá dáa jè ní lọ. Inshallah. ọlọ́mọsá jẹ́ pẹ́ fún wa o. آمين. la ilaha illallah. Àmín. adabiyatun. أدبية أبدية من شيخنا تاج الأدب. bàbá àgbànú ni ìwọ tó bá lè wí náà papọ̀ ìwọ náà bá ń wí kí wọ́n náà jẹ́nu oríire yìí. أدبية أبدية من شيخنا تاج الأدب. ọlọ́run mọ́sá bá wa ṣàlékún dáadáa yín. آمين. bá wa ṣàlékún kí àwọn àgbàlagbà. آمين. mo fi ìkàlẹ̀ bàbá wa gbà. أدام الله حياته. mo fi kí gbogbo kalẹ̀. bàbá tó lè ní gangan ti dé.
Insha Allah. gbogbo wa yìí supporting striker là ń ṣe fún yín. ẹni tó jẹ́ striker gangan ti dé. Insha Allah. ìwọ̀nba sì ni winger ó ṣe. àwọn àyíká ń gíré díẹ̀ nìkẹ́ tó dé. èmi náà ní sáré ṣe bùṣùbùṣù díẹ̀ kí tètè máa kóra mi lọ. Adabiyatun. bàbá wa gbà. Adabiyatun. Abadiyatun. Li shaykhina tajul adab. kí ló wí ọmọdé yìí. Adabiyatun. Abadiyatun. Li shaykhina tajul adab. bàbá wa gbà mufassiru àgbà fún gbogbo olú Ìlọrin. Sheikhu. àti bí gbàtà wọlé nísìnyí ohó nísìnyí tó ohó dáadáa kí ló tó lè ṣe séwù dáadáa mọ́. Sheikhu. wí kórìlẹ̀ dáadáa. bàbá wa mufassiru àgbà. Adamallahu hayatahu. bàbá wa Sanusewu. Adamallahu hayatahu. ọlọ́mọsàjà rí yín pẹ́. Amina. ọlọ́run tó ti jẹ́ ẹ máa lò gba yín bọ̀ ti pẹ́ tí dátà ògo yín ò sì tán. kò yí sí o. ẹlòmíì ò dùn lọ́wọ́ bẹ̀rẹ̀ àmọ́ àárín ni ó hangi. àkànnígbọ̀ kankan mọ́. ìgbà míì àti dókè kọ́ ni pọ́blẹ́mù àti mẹ́ńtẹ́ẹ̀nì òkè ń kó má jáwọ́ lójijì ní pọ́blẹ́mù. mẹ́ńtẹ́nánsì ọkọ̀ ju ọkọ̀ lọ. àti ṣe mẹ́ńtẹ́nánsì ìràwọ̀ òun náà pọ́blẹ́mù wọ́n ti pè ọ́ lólógo ògo òun ti dọ́wọ́ rẹ̀ àbí ó wá kú bí ó ṣe pẹ́. ọlọ́run tó ní ẹ máa mẹ́ńtẹ́ẹ̀nì rẹ̀ báyìí kò easy. wàhálà tíyẹn ṣe kíyẹn fi gùnkè wàhálà tó ń ṣe kó má jábọ́ ó ju wàhálà tó ṣe gùnkè lọ. ọlọ́run tó wá ṣe yín báyìí àtìgbà tẹ́ ẹ ti ń dún bọ̀ ayé ò kọ òun yín rí alùbáríkà ni kò sí bí ráwọ̀ ṣe lè tó tálùbáríkà ò bá wọnú ẹ̀ yóò padà kú sáàrin alùbáríkà ju ògo lọ alùbáríkà ló wọ̀ ọ́ báyìí lójó dé àsìkò yìí ẹ sì sìn lásìkò tó yẹ kẹ́ ẹ sìn ẹ gbà fáfá yín tinú tẹ̀yìn ọlọ́run sì ń tó náà kò bá yín dàrú ọlọ́run tó bá yín tó débi tó dé yìí ọlọ́run mọ́sàájó kalẹ̀kalẹ̀ Amina. wọ́n tó bá bá wọn ṣe amina àdúrà yín náà ti jẹ́ tiẹ̀. Amina. ọlá bàbá wa àgbà tajul adab Amin. tẹ́ ẹ gbà fún tójú tẹ̀yìn ọlọ́run mọ́sàbá ń ṣe bẹ̀ fún yín. Amina. ọlá la ilaha illallah. Amin. maulana sheikh rawda. Adamallahu hayatahu. ọ̀rọ̀ tẹ́mi ó sọ sókí ẹ̀yà àgbàlagbà mo fi bàbá wa alájí àgbà níkàlẹ̀ mo fi kí gbogbo ẹ̀yà àgbàlagbà nítorí tó Ọlọ́run ẹ má bínú tí bàbá Mufasiru tó yẹ sí pé àwọn gangan ní tí bàbá ti bọ́ síbẹ̀ bàbá mọ bọ́ sí mọ tó lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ àwọn àtàkàn ń gbálẹ́gbẹ̀gbẹ́ yìí ẹ dákun ẹ má bínú mo fi bàbá wa alájí àgbà mo fi kí yín ọlọ́mọ́sàjẹ́ pẹ́ fún wa. ẹ̀kọ́ tó kọ́ láàyè yìí tí wọ́n náà mú lọlé tó kọ́ lára Maulana Sheikh Rawda wọ́n náà mú bẹ́ẹ̀ o ọ̀dọ́ àfáà ló kéré àwọn èèyàn jọ báyìí. Allah. arákùnrin kan bẹ ìfẹ̀jọ gbọ́tàn yìí dáadáa Insha Allah. so wà pẹ̀lú mi o mọ̀ pé ìwọ gbọ́dọ̀ má gba tékèwé rẹ lọlé so eléyìí ó kọ́kọ́ máa fi ronú ná tí bàbá Mufasiru fi wá fún ọ ní oúnjẹ gangan. ọba kan bẹ wọ́n ń pè ọba náà ní Al-Malik bun Marwan Allah. ọba yìí kàǹkà gan
báwọn àgbà ò bá kojú ẹ̀ wọ́n palẹ̀ mọ́ yányán nìkan tó pàdé ẹ̀ àyíbá ń bẹ lára rẹ̀ ìyẹn ò lè wó kó má gbójú wálẹ̀ kò tó bẹ́ẹ̀ àwọn àgbà community àdúgbò wọn wá fẹ́ lè rí wọn ní ìlú wa ló ti bàjẹ́ yìí àdúgbò wa ni ò dáa yìí ìyà ń jẹ wá púpọ̀ òsì tún mú wọn dáru wọn wá fẹ́ jẹ́ kó sì ìdérí ọmọ wọn ní ẹja lè rí ọba kó ṣàánú wa ní tó bá lè ṣe fún wa kó wá ṣe oṣù mẹ́ta gbáko náà fi palẹ̀ mọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ wájú ọba yìí níbi ìbẹ̀rù. La ilaha illallah. bá máa ṣe ń dájọ́ sí báyìí náà tún máa yí padà pé kí lè wí wájú ẹ̀ gbà tó wá díjọ́ tí wọ́n lọ gbogbo aṣọ tán nílé kò sámúròde kankan bẹ̀ mọ́ níbi tí yàá mú wọn dárúdé oníkálukú sáà wá sọ ọ̀kan wọ̀ wọ́n fẹ́ gẹ̀ẹ́sì kóun náà sáà dùn rí díẹ̀ bó ṣe já sí pé pákéjì náà láyé yìí Inshallah. ìwọ tó rí gẹ́sì náà wọ̀ ẹnu gíní tó rí òun náà tiẹ̀ gẹ́bọ̀ kó lọ bójú ọba kan ti sú kó sá wọlé kí pákéjì má wàá rún àmọ́ pákéjì ẹ̀ díẹ̀díẹ̀ náà ni kèé sojoojú kèé sàkán náà ni máa dáa fún yàn ó kọ́kọ́ fi fẹ́ẹ̀kì ẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ fẹ́ẹ̀kì ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lóríjínà ó sẹ̀ wá bọ́ lérí fẹ́ẹ̀kì wọn. Allah. ayé tá a wà yìí náà fẹ́ẹ̀kì náà kú ni ayé tá a sì wà yìí náà used náà ni wọ́n lò ó kù fún wa ni. aládùúgbò wa yìí ti bàjẹ́ ìntàwọn náà nílé wọn bá wọ̀ ọ́ wọ́n lè wọ́ pàdé ọba nígbà tí wọ́n déwájú ọba yìí gbogbo tí wọ́n palẹ̀ mọ́ pàwọn fẹ́ sọ ó sápá wọn lérí. La ilaha illallah. níbi ìbẹ̀rù ọba ń jẹ yín gbogbo tó palẹ̀ mọ́ láàrin oṣù mẹ́ta àti mágàjí àtẹlẹ́mù okùn ká sọ̀rọ̀ wọ́n bá ń ṣèṣúké wọ́n wá mú ọmọ kan dání sóńgbọ́ mi dáadáa ọmọ yìí nígbà náà kò ju ọmọ 8 years lọ Allahu akbar. ọmọ yìí kan tẹ̀lé wọn ni o pé dádì mi ẹ jẹ́ ń tẹ̀lé yín gbàtọ́ mú ọmọ yìí wọlé ìgbà tí ọba yìí rí àwọn tán wá rí bá ṣe ń rùn rédèrèdè ara kan ojú tó kọ́kọ́ fi wò wọ́n gbogbo tán fẹ́ rí sálọ. La ilaha illallah. ọmọ táwọn amúdání ló wá dùn jù wípé tẹ́bà tiẹ̀ jẹ́ káwọn eléyìí wọlé tá a mọ̀ pé wọ́n dàgbà lásán nìràwọ̀ ò dàgbà pẹ̀lú wọn. èwo tún lọ́mọ kékèké yìí èwo kékeré yìí tàtújọ́ òun náà wọlé pẹ̀lú wọn. wọ́n sà ní kó òun náà jókòó. àsọmọ kínkínní tó mú dání ni ó làwọn àgbààgbà nulẹ̀. Allah. bẹ́ẹ̀ tí gbogbo wọn ń jẹ yín tàn rọ̀rọ̀ sọ ọmọ tó mú dání lẹ́yìn bó ṣe bọ́ wájú nù. ó ní gbogbo táwọn bàbá mi fẹ́ sọ oṣù mẹ́ta náà ti ń palẹ̀ mẹ́ẹ̀ wọ́n há sẹ́rí àmúyíwọ́ ibi táwọn ti há sẹ́rí lòun ti gbọ́. La ilaha ó wá illallah. dúró síwájú òun ọba sẹ́ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ sà ọba sàlàyé gbogbo ọ̀rọ̀ ó ní ọba tẹ́ ẹ bá jẹ́ ń sọ̀rọ̀ o gbogbo àwọn mẹ̀kúnnù tọ́lọ́run kó sábẹ́ yín tí ò bá dáa fún wa lábẹ́ yín ọlọ́run bí yín o Allah. owó ọlọ́run ní ń bẹ lọ́wọ́ yín kì í sowó yín o owó tí sì ń bẹ lọ́wọ́ yín ó ká kẹfì ìrànra wọ́ wa lọ́wọ́ ẹ wọ àwọn bàbá mi bá ṣe rédèrèdè lábẹ́ yín La ilaha illallah. ó sọ ọ̀rọ̀ yìí ó wá wọ ọba la ọba bá pè é ó ní ibùnú mọ̀nà àǹtà ó ní ọmọ ta ni ọ́ nígbà tí ó da ọba lóhùn ọmọ yìí ní anabunu nafsi allati biha tawassaltu ilayk. La ilaha illallah. ọmọ ẹ̀mí ara mi ni mí sọmọ ẹnìkan ẹ̀mí ara mi òun náà ló gbé mi déwájú rẹ tí mo fi ọ̀rọ̀ sọ. Allah. ṣé wọn náà bóòdì so kápẹ́ ẹ̀mí rẹ̀ ó wà bá ń ka orin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hùn. Lábì qaumi ṣàràfùtù bal ṣàràfù bí. gbogbo ẹ̀yà ọ̀dọ́ tẹ̀ ń bẹ́ yà yín tó bá jásí pé bàbá rẹ nìkan ló fi ń yangàn bàbá rẹ ò tí ì fi ọ yangàn kì í tí ì dáa fún ọ o. Wàbí náfùsí fàárùtù lábì jùdúdì. wọ́n náà wọ́ra rẹ wò tábà yọ sọ́nà ẹ̀mú rẹ kó o sókù kankan mọ́. Lábì qaumi. kí ni wọ́n ti dá kí ló ti dá ṣe
òun fi ìlú rẹ yẹn gan ìlú rẹ ò tí ì fi ọ yẹn gan kì í yanjú fọ́nú ayé o. ṣé wòrà ó dọ̀ ní ìlú wọn ti ń fi wọ́n yẹn gan o kì í ṣe pé ká ń fi ìlú wọn yẹn gan ìlú ti ń fi wọ́n yẹn gan. Ànábì dá adé lẹ́bù wípé Ọlọ́run ń fi ànábì yẹn gan pé ẹrú mi tí mo dá ni ẹrú tọ́lọ́run bàbá fi yẹn gan pé innahu abdi ó ti níbi ó ṣe dé o. gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń bẹ́yà yín ẹ̀kọ́ tẹ̀ mú lára ṣé òwúrọ̀ ọ̀dọ́ nu. lábì qaumi ṣàròfùtù bá ń ṣàròfù bí. jẹ́ kí inú ilé rẹ kó máa fi ọyàn gan ni o. kìí ṣe ń pélé báyìí ló ti jáde tó máa wá gbẹ̀yìn sẹ́ríkì kí ni ìwọ ti rí ṣe kí ni tó ti dá ṣe. ó kàn wá retí ogún ìdílé òun retí ntòdé bá òun retí ntàjẹkù fún ọ eribu ni kíyàn máa retí kí má gàjú ilé kù. lábì qaumi ń bọ̀ eribu ni òun retí ogún kan tí ń bọ̀ lẹ́yìn kì í yanjú fún ọ. dúró de wọn máa mọ̀pọ̀ kì í ṣe pé sọ́ọ̀nì mú lásán gbogbo àwọn bàbá tó ń bẹ jókòó yìí oníkálukú ti kírètì ó kọ fúnra rẹ̀ tí ó máa lò yàtọ̀ sóko tó bá nulẹ̀ yàtọ̀ sóko bàbá wọn wọ́n ti kírètì ó kọ fúnra wọn kí ni wọ́n náà ti kírètì fúnra rẹ̀ kìí ṣe gbogbo ọsàn kìí ṣe gbogbo èso kìí ṣe gbogbo èso ní máa ń pọ́n kó tó di pa ká jẹ́ o kìí ṣe gbogbo ọmọ ní máa ń dàgbà kó tó lọ́dọ̀ Ọlọ́run. nígbà tó ti bàlágà ń kí ni wọ́n náà ti ń rí ṣe má retí kó dàgbà yányán nígbà tó ti gbẹ́jú tètè máa gbéra. lábì qaumi ṣàròfùtù bá ń ṣàròfù bí. wàbí náfùsì fàkàrìtù lábì jùdúdì. gbogbo ilé àwọn àgbàlagbà gbogbo ilé àwọn àgbàlagbà wòlé alájí àgbà ó gba àwọn ọmọ wọn yẹnyẹn ó gba àwọn ọmọ wọn yẹnyẹn wọ́n ti ń dà nǹkan ṣe àwọn náà ti kírètì ó kọ fúnra wọn táwọn ọmọ tiwọn náà dé bá wọ́n jẹ́ kù fún wọn ni wọ́n fi rí nǹkan dé bá o tó bá ń bẹ pẹ̀lú mi ó fèsì mi dáadáa o. lábì qaumi. àjẹkù èsì yóò yàn ìwọ̀n bá ara jẹ́kù o wọ́n máa ń fi àjẹkù ronú ni kó ń jẹ tí wọ́n náà ń ṣe ìfidélẹ̀ ntọ́ ọba lé ó máa fi wọ́ọ̀mù ọ̀pù náà ni kí tiẹ̀ tó dilé kí tiẹ̀ tó délẹ̀ tí baba aṣẹ́wó rọ́dọ̀ ní. Damallahu hayatahu. làwọn ti rí gbé kalẹ̀ yìí anabi dìídì sọ fún Fatima ni. Sallallahu alayhi wa sallam. bí mi ní ntọ́ bá bí mi láyé mi o dèdí owó tó bá bí mi tètè bí mi torí pé tó bá dálì kìámà tó o bá ṣiṣẹ́ kí n sì pẹ̀rẹ̀ ìní sì pẹ̀rẹ̀ o. bó bá ń pera rẹ ádábí sóòwù wà tíṣọ́ kàmáìlì ó fi ṣe mára àbá rẹ lálì kìámà. La ilaha illallah. tó pàdé rẹ báyìí tún wọn dùn so ṣiṣẹ́ rẹ̀ so ń tún ẹ̀yìn bàbá ṣe ni àbó ń jẹ ju bàbá lẹ́yìn wọn. lábì qaumi. sọ́yà àtàtà sára bàbá ni wọ́n sì dára lójú pé bàbá ń fi wọ́n yẹn gan. ṣàròfùtù. sọ dáwọ́ náà lójú pé bàbá ń fi ọ yẹn gan. wọ́n náà wúwa rẹ̀ ni o ẹni tí sì ń pera rẹ̀ mọ́kàzí ṣé àdámọ̀ pàdé ẹlòmíì lálùkìyámọ̀ wọ́n ń là gbogbo lérí ni. La ilaha illallah. lábì qaumi. tó kàn pé ẹnu òsì ló kàn ń bá kí ẹnu òsì aló ń bojú wa jẹ́ ẹ fi ọ yẹn gẹ̀ lálùkìyámọ̀. èmi máa ń sọ mo lọ́pọ̀lọpọ̀ àti fọkọ àfàsàlà ti jẹun kí àwọn àfàsàlà ti wọ́ pọ̀lọpọ̀ dẹ ó ní tẹ̀sùbá kan tẹ́lẹ̀ àfàsàlà ti òfilẹ̀ wọ́n mú làlìkìyámọ̀ ni tẹ̀sùbá àwọn kọ̀ọ̀kan báyìí àfi bí apù mú rí ní tábàkò bò lérí olórí bú ni. lábì qaumi.
شرفت بل شرفوا بي ẹnìkan bí bí kíáná alibari ti ṣe sàlájì lòun náà mo ní kò ní ìdí kò tiẹ̀ fi kún má ti fi sàlájì kún jẹ́ ká alibari sì mọ̀ ń gbolo náà so olóko sọ́ọ̀nẹ̀mù àgàn fi ṣe finishing ni. وبنفسي فخرت لا بجدودي. gbogbo ọmọ wa lẹ́yìn àyínà má jákà o ìwọ náà bẹ̀rẹ̀ nkankan má ṣe nkankan sórí gbogbo tí ó bá da kalẹ̀ ìmọ̀ ń fẹ́ yíwọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ oore tí ó bá sì kalẹ̀ kèé tètè jò kíkìkí ni ó máa jò má lòun fẹ́ blow kọ́kọ́ gúrò náà ẹni bá gúrò ni ó ṣe wá blow sórí èmi tí mo wà yìí èmi ò blow o mo gúrò wá ni o bàbá àṣànú ṣe wò blow sórí ẹni tó bá blow ìràwọ̀ ọmọ bíi 6 months 1 month ni o bíi 1 year ni o dátà wọn tán dànù sọmọ bí báńgà ọmọ pẹ̀kẹ́ lọ́dún báńgà máa ń wá sọmọ pé báńgà náà blow ni ó tún dọ̀ọ́dún tí ń bọ̀ ẹ̀kọ́ kan tá a máa rí nu. lábì kan mi. àwọn báyìí ò blow alájí àgbà ò blow ṣé àdámọ̀ ò blow àfẹsẹ̀lájí ò blow wọ́n gúrò náà ni wọ́n sì wá blow ẹni tí ò bá gúrò kó tó blow yóò kàn tàpá yóò kú padà ni. ìwọ náà máa gúrò máa gbéra díẹ̀díẹ̀ ní tó bá yẹ kó ṣe lásìkò wọ́n bá rọ̀bọ̀rẹ̀dẹ̀ rí búkì láti kékeré rẹ gbogbo ọmọge àdúgbò gbádùn mọ́ ńbọ̀ ọmọ ẹgbẹ́ ti ṣe é wá ń bì wá wo ọlọ́run kọ́ ni kó bọ́ o kọ̀ǹfàmù ní sọ fún òun o ọ̀tọ̀ lógun ìdílé ọ̀tọ̀ làṣàṣì ọwọ́ rẹ sọmọ pé wọ́rọ́ sí wọ́rọ́ pọ̀ ládùúgbò yìí gan ìwọ náà ti ṣe é kò sí wàhálà. lábì kan mi. sórí ilé àkọlù gbogbo ẹgbẹ́ ògiri gbogbo ẹ̀ ògiri ń ṣépè fún ọ lójoojúmọ́. شرفت بل شرفوا بي وبنفسي فخرت لا بجدودي. ẹ̀yà ní náàmù نعم ẹjọ́ torí ọlọ́run àfáà gidi dábàá fọmọ yín sí ẹ̀ tètè fọmọ yín síbẹ̀ tẹ́bá ti ráfà tó yanjú fún ẹ fọmọ yín síbẹ̀ kó lè tápù nù ràwọ̀ wọn. Anas tó wà nù sábẹ́ àná Muhammad صلى الله عليه àtọmọdún mẹ́fà ìyá rẹ̀ ti lè fi fún ànábì báyìí ó dúrọ̀pù ó gbàgbé ẹ̀ sọ́dọ̀ ànábì òun lẹ́mí rẹ̀ gùn jù náà sábẹ́. الله Zubairu ó sákúrò bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ìdílé tó ti jáde wọ́n ní owó yányán ó wá fi gbogbo wọn lẹ̀ ó ní wọn ṣe Ìsìlámù ó wá lè tán sára àná Muhammad صلى الله عليه وسلم táwọn ọ̀tá bá wá ń bọ̀ òun ní máa fèsì wọn. lábì kan mi شرفت بل شرفوا بي وبنفسي فخرت لا بجدودي. lábì قومي lábì kan mi شرفت بل بشرفي وبنفسي فخرت لا بجدودي. lábì kan mi شرفت بل شرفوا بي alẹ́ fi kọ́nu ni. وبنفسي فخرت لا بجدودي. kí ló rí tiẹ̀ ó bá lè fi síbẹ̀ táwọn ọ̀tá bá wá ń bọ̀ Zubairu ni máa ń kojú wọn ó wá ní láwàní tí máa ń wé kojú ogun láwàní ìwọ̀n rẹ́súrẹ́sú ni ìgbà tó wá di ogun Bádẹ́rì tógun fẹ́ yíwọ́ àwọn màláíkà tọ́lọ́wọ́n ọba ara wa kí wọ́n wá sèfù ànábì irú láwàní Zubairu náà wé الله wọ́n fi pọ́n ẹlé pé ó tán sáré ní Ọlọ́run bí tẹ́ bá fọmọ yín sí tí ó dàbí ibi tí sẹ́wọ̀n ráúdì ẹ̀ tètè léyìn gbogbo ń tẹ́ bí ọlọ́mọ́sàjẹ́ jèrè wọn. آمين bàbá wa bá ṣe rí iṣẹ́ lọ́dún yìí ọlọ́mọ́sàjẹ́ àsọ̀pọ̀ ọdún láyé ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. agbádá tẹ̀ nà yìí ó yanjú púpọ̀ ó yanjú púpọ̀. iṣẹ́ náà wálẹ̀ iṣẹ́ náà wálẹ̀. bọ́lọ̀ ń ṣe wá ṣe èyí tó fìtì yìí bí ó ṣe máa fìtì yìí lọ́dọọdún nù. يا جارة الله la ilaha illallah. قل لي أكيد ما ربطوا. bàbá wa ìjọba Allahu akbar ìyá tí bàbá Sànú Ṣéhù wọlé ó mì gbìgbìgbìgbì. يا جارة الله bàbá ìgbà wọlé ó mì gbìgbìgbìgbì. ìràwọ̀ tí ń mìnú Ọlọ́run níjó tó. قل لي أكيد ما ربطوا. ọlọ́mọ́sàjà rí i pé وشتت شمل أكوام قد اختلطوا. ọlọ́mọ́sàjà sọ̀pọ̀ ọdún láyé. أو
ilaha illallah لا إله wala إلا الله muhammadu ولا rasulullah محمد رسول wala la الله hawla. ولا قوة إلا بالله. الله أكبر. afáwọn àgbà Al-Barisi البارسي as-salati قلب الصلاة. ọlọ́run ọjọ́ tó máa dá sí i. آمين. bẹ́ẹ̀ ti ráyè tó nínú ayé ẹ sì yọ àyè fọlọ́run lẹ̀ lára bàbá àgbà ní rọ́wọ́dọ̀ أدام الله حياته. ọlọ́run dúpẹ́ fún yín o آمين. lílọ bíbọ̀ yín yóò sì máa já sí rọrùn آمين يا الله. alùbáríkọ́lá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run آمين. la hawla wala quwwata إلا بالله illa العلي العظيم. billahi al-aliyyil azim ọlọ́run máa fi sọ̀rọ̀ sọ yín. آمين. nígbà tí a ń gbádùn afáwọn àgbà lọ́wọ́ afáwọn Al-Barisi níjọ́ mẹ́jọ níjọ́ Jímọ̀ tí ń bọ̀ apàdé wọn lọ́dọ̀ Alhaji Yusufu àgbáyé níjọ́ sàtọ́ tẹ̀lé yìí àwọn agbádùn wọn dáadáa níjọ́ Jímọ̀ insha Allah lálẹ́ báyìí náà ni ọlọ́run mọ́sàájọ́ rọrùn. آمين. bàbá wa àgbà mufasiru àgbà fún gbogbo ìlú Ìlọrin àti gbogbo أدام agbègbè الله rẹ̀ حياته. ẹ bá wí torí ọlọ́run أدام الله حياته. ẹni ṣéèkù شيخ. ẹ wí dáadáa شيخ. ẹ dákun ẹ wí kan sí dáadáa. شيخ. láwa ní àfa limi ní nbẹ lérí bàbá ọlọ́run dákun mọ́sàájá rí pé bàbá o آمين. àmọ́ lóore o ọlọ́run bá Barisi ọlọ́run bá dúpẹ́ fún yín آمين. la hawla wala quwwata illa billah.